Brother, àtàwọn tẹ́ ti wà bí báyìí tí fojú burúkú wò mí. Tí ẹ lè sọ báwo ni ṣó wà pé èlé jẹ́ kan mi rárá. Tọ́kadà bá dẹ̀ kọ́kọ́ dé bí báyìí sí yẹn, ẹ máa fẹ́ kókó kadà tó yẹ dàgbà jù mí. Kẹ́yìn lọ́jọ́ ọlọ́pọ̀lọpọ̀. Kẹ́tẹ́ pọ́lọ̀ ò ti fún mi lára dìde rẹ̀. Nǹkan mo fẹ́ gbọ́ náà nìyẹn. Mo wáì ní ìjọ mọ̀ ọ́kẹ́ fẹ́ rẹ̀ burúkú. Èmi kan dẹ̀ mi ya wèrè kan mi gbádùn lọ́fà. Kẹ́kọ̀ọ́ kó máa stíìkì sọ́pọ̀ lọ́rí. Èmi màmá máa change fún yín. Àbájọ dìdìrín apárí torí ẹ̀rù ètè rí bó ìlú bọ̀. Èmi la ká dìdìrín. Èmi gbádùn mi wà ókè o. Mi wà ókè o. Màá yọ yín. Mi ìgbà ṣe gbọ́ mi sọ. Tèmi lẹ́ ń bá mi pa apárí. Èmi la tẹ̀sùn pọ̀ bẹ́ẹ̀ kúrò mi bàá jọ kẹrẹ ẹ bọ́ sí ìlà padà. Mo máa ń bẹ̀rẹ̀ sọ ẹ̀sùn lọ. Ẹ bọ́ sí ìlà. God have mercy upon us. Màá kàn sí ilé ṣe ni. Tèmi lẹ́ ń pè apárí. Èmi lẹ́ ń pè apárí. Abiba mo rán níṣẹ́ ò wá ń fi mí bọ́ ọmọ ọlọ́mọ jà ó tẹ̀ ti dábàá ọ̀nà rìn sólé máa rìn sólé. Ọmọ dákun torí ọlọ́mọ bínú máa relé ń tiẹ̀ ìwọ sáà má bínú. Rìn sólé alọ́lọ́mọjọ parí. Sórí sọmọ wípé àti mọ́ ọ lọ léèwé kan wọ́n lé ọ láìsọ ọmọ yunifásitì ojoojúmọ́ náà fi ń lé ọ kúrò níléèwé àmọ́ ọ lọ bí ìkọ́ṣẹ́ wọ́n sọ ọ́ dànù wọ́n láwọn ò lè gbarú ọmọ àbí ìpabẹ́ bíi yìí sí bí ọpábẹ́ mo bí ọ dáadáa. Ọmọ yẹn jẹ́ nsọ tèmi tán o tún lọ ń bọ́ ọmọ ọlọ́mọ jà níbi ìbẹ̀rù. Ní ọmọ yẹn tẹ bá ọmọ yẹn náà mà tẹ bá fojú ara yín bí ọmọ yẹn ó wà disrespectful kò ní respect rárá mo lè ní kí kú kọ ó rúdù gan náà wọ́n ti gba 7 years lọ́wọ́ mi ká máa forí ṣe náà. Ó wà disrespect tí oríwọ́ tó lẹ́kọ̀ọ́ oríwọ́ tó jọmọ rẹ̀ lẹ̀ ó wà disrespect èèyàn gbọdún méje lọ́wọ́ torí ọjọ́ tán bá mú ọ wálé tán tiẹ̀ ná tán ná tiẹ̀ ta bóyá ara rẹ̀ ó balẹ̀ lọ́jọ́ wo ò ní mọ bẹ́ sí gbogbo èèyàn mọ́. Mami pèsè tó bá náà mi inú tẹ̀yìn máa dùn. Inú mi ò ní dùn ṣùgbọ́n ìṣebí tó fọwọ́ ara rẹ̀ wá ni láti ìgbà tí mo ti ń gbélé yìí ojoojúmọ́ náà máa ń pè ọ́ pé ọmọ ń jà ṣé o ò lẹ́mìí Ọlọ́run ni. Mo lẹ́mìí Ọlọ́run òun náà ló trespass àwọn ọdẹ máa kó fún tó bá nìdí. Iṣẹ́ tún rí iṣẹ́ rí Ọlọ́run sí ìmọ̀ ní síbi lórí rẹ̀ ìní síbi ìníjó sọ mí délé rí ibú àmọ́ kó tó di pé ó bẹ̀rẹ̀ wàhálà yìí èmi náà bọ̀ náà tán bí owó sórí bàbá tá a fẹ́ yáwó tó tún fi bẹ̀rẹ̀ léèwé tuntun ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní mọ̀ wálé ìgbà tó dorí ẹ̀ ní ò wálé mọ́ o òun náà ní ò wálé mọ́ o wò ó tí wọn bá títà bá tirẹ̀ nígbà ọmọ tata ni. Jesus. Èmi ò lè tata o ṣé ẹ nìkan tí mo kó sí ní tòkè àtìlẹ̀ ẹ rí pé báńkà mojọ ẹjọ́ owó lè kí máa wá sọ fún mi pé kí máa tata. Pẹ̀lú bó ṣe ń ṣe bákàbàkà yìí náà ló ṣe báńkà báńsà ló padà ṣe. God have mercy upon us. Ẹ lóòjé ọlọ́mọ ṣeun ó dáa ẹ rí wa láìpẹ́ ẹ ṣeun gidi gan ni ìyá sídí ẹ ṣe. Sórí ọ̀dọ̀ bàbá wọn ni yóò tẹ̀ yá wa Ọlọ́run sì dáadáa yóò yá wa ó dá ìpọ́jọ́ ti lọ já gbọ́kadà kọ́ ọlọ́mọ kó mọ́tò wá jẹ pé yóò ti lọ kátó-dé pọ́s kan náà ti ń bẹ́ẹ̀ bó ń bí kó mọ́tò máa lọ bó ń pọ́s jà ń bọ̀ wá mọ́pọ̀ òbí tí mo fi ọ sí o. Smalley jọ wá jọ ṣé mo. Ṣé kí ni ọ̀rọ̀ ní kẹwàá mú mi àbí ṣẹ́rí mẹ́ra ìtúrẹ́bì ẹ̀rọ ní mi pẹ̀lẹ́ pé 13 ní jẹ́ yìí ni ṣẹ́rí gbogbo àwọn spiritualist ní tẹ̀ ń lò rẹ̀ kò lè wọ́ọ̀kì lórí ìṣẹ́jú náà ẹ bá mi sọ fún dájú tó wọlé nìyẹn pé no person lè mú You know me before. Hi my people, see this uncle. You want to use me for a ritual? You want to pour water on my head? Are you playing? What type of play? Can you help me? Ó dàbọ̀, ẹ máa lọ fún ẹ rí mi lọ. Àwọn ọmọ owó ṣe. Kí ló ń bọ́ ní mọ́tò ń sọ? Wọ́n ní pé kí n júwe ọ̀nà fún àwọn ọ̀rẹ́ sọ wọ́n á júwe ọ̀nà fún àjẹjọ́ wọn exchange dialogue. Ẹjọ́ exchange dialogue. Ṣé èsè pé o tún ti fa wàhálà kan? No problem. Tọ̀ dákun o. Àmọ́ àwọn eléyìí náà tán wá gbé POS wá kọ̀rọ̀ ń bí. Ọjọ́ ló ti lọ yí ọ̀kadà ní òkọjá yìí. Bọ́lá sáàrọ̀ ọ̀kadà báyìí.
next person? Who is the next person? God have mercy upon us. Dákun, ọmọ mi, ọmọ yín. Ọmọ ta ni? Ọmọ yín ni. Jesus. Ṣé ọmọ yín àbọ̀mọ́ mi? Ẹ mọ̀, ọmọ yín, ọmọ. Ẹ là ọmọ mi àbọ̀mọ́ yín. Kódà ọmọ mi. Okay. Láti bí oṣù mẹ́ta báyìí ni ò ti dé iléèwé. Àwọn wọ́n wá ní pé pé aláàánú ni pé ẹ máa ń fún ará ilé, ẹ máa ń fún ará oko, ẹ máa ń ṣàánú fún ọmọ ní pé káwa náà wá gbàánú lọ́dọ̀ yín ni. Ní ọmọ ilé. Ọmọ dáadáa ni. Ibi tẹ́ ẹ bá bu iyọ̀ rẹ̀ sí báyìí ni ó somi sí. Bẹ́ẹ̀ bá bomi sí lẹ́nu. Ibẹ̀ náà lẹ́ẹ̀bà kèé jà kèé ṣe kò ní wàhálà ọmọ rẹ ni. Torí ẹ̀ náà lèmi náà fi ń sáré fi báyìí pé ọmọ dáadáa kí ọjọ́ ọ̀la rẹ̀ ó má ṣòfò dànù. Ẹ dákun torí Ọlọ́run àlùbáríkà ọmọ ni ọmọ téèyàn fi ń tọ́ tí bá jẹ́ pé ń gbé lọ́dọ̀ yín lẹ̀ bá mọ tí àmọ́ kó mọ́ dàbí ẹni pé mi mo bí mò ń pọ́nlé ọmọ rẹ nì. Ń gbọ́ ọmọ dáadáa ni ẹ́. Ọmọ rẹ bí yan ọmọ àkàrà bí rẹ̀ sí. Wojú mi láàrin mi àtẹ̀ṣọ́ ọmọ dáadáa ni ẹ́. Ó yá bọ́ síbí. Sọmú wa òkè bá. Mo ní kó bọ́ síbí. Come on, come here. Ẹ̀gbọ́n mi lè gbé gẹ́lẹ́ náà. Sorry, so that ni. Ṣé kìí ṣe wọ́n ló ń bú mi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tó fi mí wégi tó fi mí wéròkó? Sọ kọjọ́ exchange dialogue ni náà mi bú yín lọ fáànù bẹ́ẹ̀ yẹn. Okay, àjọ exchange dialogue láì ṣe movie. Tó ń bú mi tó gbogbo àwọn alùgbò lòdì akílá arákùnrin gbà lọ́wọ́ ẹ̀. Tó ń bú mi tó ń ṣe oríṣiríṣi fún mi. Okay, mo ti mọ̀ kan tí màá ṣe fún ẹ. Even wà tọmọ mi gan ẹjọ́ sí set. Ọmọ mi last one mi ẹjọ́ sí set. Zion! Zion! Yes, daddy. Come down here. Wá bíbá lẹ́mi àti ẹ. Daddy, ọmọ tí mo sọ pé ó náà mi lẹ́ẹ̀kan yẹn nìyí. So ó lu ọmọ mi ó tún bú mi. Mọ́mí kí ni tí ń jọ sẹ́tọ̀pù o? Ó ti ń jọ sẹ́tọ̀pù. Àbíbá o tún ti wá dàbírú o tún ti wá bá bí ọlọ́mọ ṣàánú mi lọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú Ọlọ́run ò ní bá ti ń jẹ́ o ṣe é rí láti bí oṣù mẹ́ta ni ò ti rí iléèwé ẹ ṣàkọ́kọ́ bá ń ju síléèwé kan náà ẹ dákun yóò yí padà ẹ dákun. Ó tẹ̀ tí wọ skul tán Sunday school ló ti máa bẹ̀rẹ̀ ló ti gbọ́. Mọ́mí ẹ wo ẹ má wọrí mi ìṣòbẹ owó ilé bọ̀ ṣe é kí ló máa tata. Báńkà ló ṣe orí mi kọ̀ àtàbí bò ó. Ṣé eléyìí tó wọ gáùn tó wọ ṣòkòtò sí kò tíjọ́ ọmọ aláta ọ̀rẹ́dì? Kóra ẹ kúrò nínú. Ọkùn sọ̀rọ̀ ẹ má yín sọ personality mi o. Ẹ káyì ẹ má yín sọ personality mi kí la gbé. Kóra ẹ lọ jàre àwọn játijàti. Màá fìbọn fọ́ ogbórí yín dànù.